Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ dọ̀tí, rìpọ́ọ̀tù yín ti ń wá, ó ti ń pọ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n lẹ̀ kí ń lo roll-on, gbogbo abíyá yín wọ́n ló máa rùn ni. Ẹlòmíì á fọ yín kò ní fọ ahọ́n. Ahọ́n ibẹ̀dẹ̀ ni òórùn ti ń jáde. Ṣó yé wa? Gbogbo àwọn ọ̀rọ̀ odor, smell yìí gbogbo ẹ̀ láti sọ̀rọ̀ nípa. Àwọn obìnrin ní ihò dẹ̀ pọ̀ lára wọn jù. And obìnrin are taking care of themselves now. There is even no report of any odor or whatever fún side obìnrin bẹ́ẹ̀ yín ọkùnrin. Wọ́n lẹ́yìn gan ń rùn. Ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n lábíyá yín máa rùn ni tí gbogbo ara yín máa rùn. Ṣé rí sweat tó ń jáde lára ọkùnrin àti obìnrin ó yàtọ̀ síra wọn. Sweat ara ọkùnrin máa ń mú. Tẹ bá bí ọmọ ọkùnrin tẹ dẹ̀ bí ọmọ obìnrin. Tẹ bá tú pampers nídìí ọmọ ọkùnrin, tẹ pó kàn tọ̀ sí ni kò yàgbẹ́ ìtọ̀ lásán. Ìtọ̀ yẹn tẹ bá sniff ẹ̀, mi ní kí ẹ sniff ẹ̀ but tó bá rùn sí yín, ó máa strong ju tó ọmọ obìnrin lọ. The fluid of ara ọkùnrin ó máa ń strong. Ẹ rí i pé perfume ọkùnrin yàtọ̀ sí tobìnrin, roll-on ọkùnrin yàtọ̀ sí tobìnrin. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní shave abíyá yín kẹ́ ẹ apply roll-on sí. Ẹ kàn máa rùn ni. Wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe jáde lọ láàárọ̀ tẹ dé náà ẹlòmíì ò ní shower. The same ara yẹn náà lẹ fẹ́ lọ dàdá rẹ ni ẹlẹ́ni. Tẹ máa kó infection. Àwọn míì wọ́n ẹ̀ tún ní rè èékánná ṣọbọlọ yẹn náà lẹ máa fi finger ẹni ẹlẹ́ni ẹ kó infection fún wọn. Gbogbo àwọn wall ojú ara vaginal wall yẹn ó wà very thin. It's very thin. So tẹ bá lè èékánná tẹ èékánná yín sharp, èékánná yẹn máa dàbí abẹ ni. Ó lè ya ẹni yẹn lára. Gbogbo èékánná ẹlòmíì àti dúdú especially àwọn artisan tó ń ṣiṣẹ́ ọwọ́. Ìmí inú yín á tọ̀, á kàn gbọ́n okó wá fokó padà sínú boxer. Gbogbo ooru, gbogbo òórùn, gbogbo ẹ̀ ló ti máa wà níbẹ̀. Ẹlòmíì boxer gbogbo ẹ̀ ti máa lá páàdì, á ti dá páàdì, á ti wá dàbí map of Africa. Gbogbo àwọn nǹkan yẹn ló yẹ kí ẹ máa take care of. Àti ẹ gbọ́ pé àwọn míì wà tó jẹ́ pé tó bá ní ìyàwó wọn lè bá wọn ṣàwọn nǹkan yẹn. Ẹlòmíì kan lè dọ̀tí ni. Nígbà tí wọ́n bá ní ara obìnrin la ní ihò pọ̀ lára obìnrin. Bẹ̀tẹ̀ ọkùnrin tí ihò fi bẹ́ẹ̀ pọ̀ lára wọn náà, even táwọn gan ò bá clean up wọ́n á máa rùn ni because sweat gan lásán is enough láti mú kára ọkùnrin rùn. A mọ̀ wípé ọkùnrin ò ní ihò tó lè rùn púpọ̀ much but notwithstanding náà, téyàn ibi kì í ṣe bí ọkùnrin máa clean up. Ìmí inú yín báyìí wọ́n lè máa rùn ni ẹ̀ ní fọ yín, ẹ̀ ní fọ ẹnu, ẹ̀ ní ṣe kankan ẹnu yẹn náà máa ti bọ ẹni ẹlẹ́ni lẹ́nu. Kò sí bó ṣe fẹ́ wá tó fẹ́ like oko ẹ wà lédèkè like kò lè like oko yín because ẹ̀ ń rùn. The other content tí mo drop nípa ọ̀rọ̀ odor yìí náà fún àwọn ọkùnrin, mo rí i pé content yẹn kò fi bẹ́ẹ̀ rìn jìnnà. Bẹ̀ tó bá jẹ́ tọ̀rọ̀ obìnrin ni, ó máa viral gan. Because majority àwọn ọkùnrin yẹn wọ́n yìí gbọ́, wọ́n máa ń ní this a kind of adamant mind tẹ́ pé wọ́n yìí fẹ́ gbọ́ pé àwọn ṣe nǹkan tí ò da. So ẹ lọ ṣàtúnṣe. Gbogbo ẹ̀yin tẹ́ láléfọ́ ló kó gbogbo àwọn tó jẹ́ pé gbogbo abẹ́ ẹpọ̀n yín kìkì àléfọ́ ni. Ẹ lọ take àwọn àléfọ́ wọ̀nyẹn. Kò sí bí gbogbo yẹn ṣe máa wà appealing sóbìnrin náà tí inú ò ní máa bí obìnrin yẹn. Díẹ̀ mú tí ẹ ti wá kún pé kò sí èèyàn tó máa allow pé kókùnrin wà pẹ̀lú òun kí gbogbo abíyá máa rùn. Ẹlòmíì báyìí gbogbo ẹ̀yin ọrùn shirt ẹ̀ báyìí wọ́n ní gbogbo ẹ̀ ti máa dí pẹ̀tà, ó ti máa gan. Ẹlòmíì àfọyín kò ní fa ahọ́n ẹ̀ gbogbo ẹ̀ kàn máa rí pàṣípàṣí tí ò ní ìtumọ̀. Ẹlòmíì gan wà gan tí ò kí ń ṣàtìsán gan tó jẹ́ pé iṣẹ́ ọ́fíìsì ló ń ṣe tó náà rùn. Gbogbo àwọn ibi tó bá lè kó èrí pamọ́ sára gbogbo ẹ̀ lèyàn ń clean up téyàn ń fọ̀ jáde. Each time báyìí ló yẹ kọ́kùnrin kó máa shower nítorí pé the sweat that is coming out of their body is very skunk. Ẹlòmíì gan báyìí tó bá wà nínú public transport gan báyìí ó máa rùn ni. Ó ń darí bọ̀ láti ibi iṣẹ́ tó wọ public transport gbogbo àwọn tó ń jókòó tì ló máa rùn sí wọn. Bó bá dẹ̀ délé kò ní lọ shower, kò ní wẹ òórùn yẹn dànù. Bẹ́ẹ̀ náà ni ó kí ẹni ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ gidigidi. Ẹ lọ ṣàtúnṣe gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń rùn kẹ́kẹ́ ẹ̀yin gan ń rùn. Gbogbo obìnrin rùn, obìnrin gẹ́gẹ́ fọ́ pátá kò sí gbàsà ẹ̀yin gan fọ́ pátá. Ẹ̀yin gan ń rùn. Kẹ́ lọ clean up, kẹ́ ṣàtúnṣe kẹ́ wà okay.